lọ́jọ́ tá àrà àbúrò yín mọ́ ta ló bá client yẹn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ pé a ti mọ̀ pé mò ń bọ̀ a ti mọ̀ pé yahoo ní bọ́bọ̀ ó sì yẹn ta ló bá sọ̀rọ̀. èmi ò mẹ́ni tó bá sọ̀rọ̀ ó ní mò ń sọ ọmọ ní pé mi ì mọ pin mi. ẹ ò ṣe bí ẹni tí èèyàn rẹ sọnù gan báyìí. ẹ ṣáwọn gan ṣe pípa àbúrò wọn sọnù wọn lọ ya píìsì bẹ́ẹ̀dẹ̀ wọn lọ já wíìgì evidence wọn àbí báyìí. Kí ló sọ yìí. evidence wọn àbí báyìí sẹ́ àwọn gan òṣèré pa àbúrò wọn bí pé wọ́n ti rá àbúrò wọn kò ṣe àwọn ọmọ bíi tá àbúrò wọn wà. lọ́jọ́ wọn ṣe birthday yẹn. kò tí pẹ́ wíìgì ta ẹ̀ṣẹ̀ ló tọ́ ẹni. wọ́n já wíìgì. Ghana. bí wọ́n ti rá àbúrò wọn bó ṣe àyẹ̀dẹ́ tó ọba rá àbúrò wọn lè má ṣe bóyá ń ṣe yẹn dáàdi ẹ̀ wò àìmọye. ṣó o lẹ́rìí àwọn tó ń sọ yìí. ẹ wá wò ó. já wíìgì. àwọn já wíìgì wọn lọ ya lóṣù bẹ́ẹ̀. ká máa gbàdúrà ọlọ́run àdìkà rí ọmọ torí gbogbo ọ̀rọ̀ tó kàn ń sọ ní ìkọ̀ ráyè gbogbo ọ̀rọ̀ tó ń sọ báwo ni ìyá ṣe bí ọmọ sùsùsùn nínú ìkúnlẹ̀ márùn-ún ó kú ìkúnlẹ̀ méjì wọ́n wá lo èèyàn wá sọ pé lórí sùsùsùn ọmọ obìnrin àti ọkùnrin wọ́n wá sọ pé bóyá orí ẹ̀kan burú níbi kan wọ́n wá gbàdúrà yìí pé kọ́mọ yẹn kọ́kọ́ sọ̀dànù nínú ọmọ méjì tó bí èmi àti mọ́mí mi gbọ́ tọ́mọ wá ṣe kinní mọ́mí àtún pè mí pé àbúrò ẹ̀ báyìí ló ṣe ṣe ìbànúkẹ́ fi sílẹ̀ ibè kinní ọ̀rọ̀ obìnrin ló gbé sórí ọmọ òun kúrò lẹ́yìn ara wọn. kí ló fún ẹ ní impression pé wọ́n ti rábúrò wọn. bọ́yẹ ń ṣe ni sà bọ́ ṣe ń ṣe bó ṣe bí pé ẹ mọ̀ pé kí lèèyàn máa rí wípé wọ́n ti rábúrò wọn fẹ́ ká mọ̀. ojú tiẹ̀ náà jojú ẹni tó ti rọ́pò rẹ báyìí náà. bọ́yẹ ń ṣe mí náà ni sà torí mo àmì èpè tó ti ṣẹ́lẹ̀ mi gan sàlẹ̀ bí báyìí sì mí dáhùn nínú àtọ̀rọ̀ tó ń sọ sí mi mi ì sọ ẹni sí torí mi kò fẹ́ sọ ẹni sí rárá mi mọ bí táàbùrò wọn wà. láti lè fi orúkọ rẹ o ọkàn yẹn ṣé o mọ̀ wọ́n kí ló kọ wọn ṣé àwọn ló ní wọ́n pè ọ́ lọ́jọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. mi ì sọ pé wọ́n pè mí. ó láwọn ló pè ọ́ pé kí wọ́n bọ̀ lé. bẹ́ẹ̀ pé wọ́n pè mí ẹni wáìtì mo fi wálé mo lẹ́rù àárò ìyàwó mi àtọmọ mi ń sọ mí. rárá o lọ padà gbọ́ rárá lọ gbọ́ àwọn nǹkan tí aṣọ ń bí àwọn náà sì dínà ìpáwọn ò pè ọ́ o. wọ́n pè mí ìbọn kì í ṣe nǹkan tí mo sọ nìyẹn. ó sọ níbí lọ gbọ́ kíní wà lọ́nláìn padà. kì í ṣe nǹkan tí mo sọ nìyẹn. ó sọ bẹ́ẹ̀ ó ní wọ́n pè ọ́. kì í ṣe nǹkan tí mo sọ nìyẹn. ẹ wá gbà mí. ó sọ̀rọ̀ ó tí bá sọ nǹkan mo mọ̀ pé mo sọ. ẹ lọ tún kíní ìgbọ́. kì í ṣe nǹkan tí mo sọ nìyẹn. ọ̀rọ̀ gbogbo tó sọ wà látàlẹ́. ṣebí mò ń gbọ́. bọ̀dá tó wà ńbẹ̀ yẹn. ẹ̀gbọ́n mi ni wọ́n invite mi. wọ́n sọ̀rọ̀ àwọn gbọ́n sọ pé àwọn ò pè ọ́ báyìí. mi ò sọ pé wọ́n invite mi mo ní mi ò sọ pé wọ́n invite mi lórí ètò. ó sọ ń bí. mi ò sọ bẹ́ẹ̀. ẹ wá gbà mí ṣé kí n fún ẹ lórí ọ̀fẹ́ kó lọ wo kinní yẹn wá. máa lọ wo. lọ wo tó bá ti tún wò kó padà wá ń gbà yẹn ṣùgbọ́n tó sọ nìyẹn ṣùgbọ́n lọ́jọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sá bó ni Junior wà lọ́jọ́ náà. àjọjọ jòkó ní àjọ wa mí kan ni. ìgbà tí ẹ wá rí tẹ̀ rí bọ́bọ̀ mọ́ bó ni Junior wà. àjọjọ wa mí kan náà ni. ìgbésẹ̀ wo ló gbé. àjọ gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé dọ̀lẹ́. ìgbà wo ló kúrò ń bẹ̀. àárọ̀ nígbà tó júmọ́ tá a padà wá sí ojú ibi tí wọ́n ti ṣe pàtí yẹn láàrin wọn á ní wọ́n fẹ́ lọ wẹ̀ mí náà mo fẹ́ lọ wẹ̀ wọ́n á drop mi ní junction Abẹ́òkúta àwọn náà wà lọ sí NTA. mo ń sọ níbi pé bí aago méjì ló ń kúrò ń bẹ̀. aago méjì. àbí bàbá àwọn ẹ̀yà bàbá rẹ̀ rèé ó sọ bọ́bọ̀ fúnra àbí Junior sọ mí pé bí aago méjì ló ń kúrò ń bẹ̀ yìí àbí mọ́mì aago méjì ló pè tó lóun kúrò ń bẹ̀ ìwọ tún sọ pé àárọ̀ tó jú mọ́. àárọ̀ làjọ kúrò àárọ̀ nígbà tá a débẹ̀ tá a wá gbogbo bẹ̀yẹn tá a rí wọn á drop mi ní junction Abẹ́òkúta. ṣé ó ti lọ ẹ bá ń wò bóyá ó sì wà nísàlẹ̀ ohun tó sọ nìyẹn ṣó ń gbọ́ mi ìwọ fúnra rẹ ẹjọ́ tó rò ń bí ńjọ́ tó dé ó ní bọ̀dá Túyì ló pè ọ́ pé kó wá bá wọn ṣọdún nítorí sọ lórí afẹ́fẹ́ ìdí tàbí pé tó bá sọ̀rọ̀ débẹ̀ àní pẹ́ni ẹlẹ́ni pé kó wá bí àbí ó láwọn ló pè ọ́ ohun tó sọ nìyẹn o Junior sún díẹ̀ báyìí aago mélòó ló kúrò mẹ́rin lẹ́ẹ̀kan. aago méjì ni a bẹ̀rẹ̀ sí ń wá ta kúrò ní ibi pàtí yẹn. ẹni tó sọ pé àárọ̀ ló kúrò mẹ́rin. àti la kúrò níbẹ̀ ní múmẹ́ǹtì yẹn ládùúgbò yẹn ní múmẹ́ǹtì yẹn aago méjì.
aago méjì la kúrò bẹ́ẹ̀ àwa lọ sí second street so káyọ̀ wá kúrò bẹ́ẹ̀ àárọ̀ ọjọ́ kejì àtúnjí wá lẹ́gẹ̀ẹ́ àtúnwá ń wà láàárọ̀ ládùúgbò yẹn gangan ni o. ẹni láàárọ̀ lẹ kó ń bẹ ìwọ máa gbọ́ ẹni láàárọ̀ lẹ kó ń bẹ àti ìkó ọ̀rọ̀ yìí ò tí ì kọjá ó ní àárọ̀ lẹ kó ń bẹ ìwọ sọ pé aago méjì ìwọ tún sọ nínú ìsìn báyìí pé ẹni sùúrù ẹ gbọ́ ní alẹ́ yẹn ní múmẹ́ǹtì yẹn tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ táwọn wá bọ́bọ̀ tá a wá 2 la kúrò ní àdúgbò tá a jòkó sí tá a wá tá a lọ so wá di àárọ̀ ọjọ́ kejì again tójúmọ́ àtúnjí wá àtúnwá ń wá àtúnṣe wá máa lọ again. ẹjọ́ tí eléyìí rò ṣó ń gbọ́rọ̀ mi bẹ́ẹ̀ni ó sọ wípé a nígbà wo ló kú ń bẹ ó láàárọ̀ kò sọ pé ẹ lọ ibì kan pé ẹ tún jí padà wá o. Kò mọ bó ṣe máa sọ. mo ti sọ gan ní last week and last time tí mo jókòó mo nígbà tí mo wá tí gbogbo wọn lọ táàrí tó ń lọ sí ọ̀dọ̀ àti dání ọmọ àbájárí tó ń lọ bẹ̀ so ìgbà tí mo wá tí mi ò rí ìgbà yẹn mo ṣe wá lọ bá wọn bẹ̀ tí mo ní mo jẹ àkàrà tí mo ní búrẹ́dì ọmọ yẹn pé wọ́n ní wàrà mi padà fún wọn wá jẹ́. bọ̀dá gbogbo ẹni mo sọ. ọ̀rọ̀ ọmọ yìí bó la ti lè rí. tá a ti lè rí àmì ò mọ bí tá a ti lè rí o. ọmọ bí tá a ti lè rí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ń takora wọn. ẹnu mi ò takora. ṣé wọ́n ló ń gbọ́ àbáwá là ń gbọ́ ẹ. ọ̀rọ̀ ẹnu mi ò takora. ẹ̀bá àbúrò rẹ ló pè é bó ló wà. mi ò mọ bí tó wà. ta ló bá client ẹ sọ̀rọ̀ lórí fóònù ẹ. ṣé lórí fóònù ẹ. ṣé lórí fóònù ti bọ́bọ̀ gangan. ta ló bá client ẹ sọ̀rọ̀. àwọn èèyàn tó bá ẹni ẹ sọ̀rọ̀. ó mọ bá tó bá sọ̀rọ̀. tí mo bá rí kí náà sọ. ohun tí mo sọ náà ló gbọ́ yìí. tí mo ní mímìíràn tó bá sọ̀rọ̀. ẹ bá mú ẹ̀gbọ́n bọ́bọ̀ wá àtijọ́ tí o ti ń sọ̀rọ̀ níbí ọ̀rọ̀ rẹ ń ta kóra wọn ṣó ń gbọ́ mi. kí nìdí. ọwọ́ rẹ màá ti béèrè ọwọ́ tèmi kọ́ ló ti béèrè. bọ́ọ̀lù ọ̀rọ̀ mi ti takora o. ọ̀rọ̀ rẹ ń ta kóra wọn tó yẹ. kí nìdí sà. bó la ti lè rí. mi ò lè sọ pé báyìí la ti lè rí bọ́bọ̀. kí ló dé. ẹ bèèrè lọ́wọ́ everybody wọ́n ní wọn mọ̀ bẹ̀ ṣé kí wọ́n máa parọ́ nǹkan tí mi ò mọ̀ mọ́ra mi ni. mo lè bi ẹ́ léèrè ṣùn gbọ́rọ̀ mi nígbà tí wà tẹ̀yàn jọ jókòó tàdé rí mọ́. ṣé mi nìkan ni mo jọ jókòó síbẹ̀ ni. gbogbo yín náà là ń bi léèrè báyìí nígbà tí wà tẹ̀yàn jọ jókòó tàdé rí mọ́ ṣé àwa lẹ́tọ̀ọ́ láti béèrè lọ́wọ́ rẹ̀ sá dìde. kò sí èyí máa sunkún náà máa rìn náà. ìṣòro ẹ̀rín ló wà nílẹ̀ yìí àbúrò rẹ ló sọnù ẹ̀ẹ́dẹ̀jú méjì lọ́wọ́ ìyá yín. àwọn ọ̀rọ̀ tó ń sọ ló ń pa mí lẹ́rìn. èwo nú ẹ̀. ilé ìtàn bá ti sọ fúnra wọn náà. bíi báwo ṣàlàyé tó pa ẹlẹ́rìn fún wa ń bẹ̀. ìgbà tán ní mọ́mì mi ló gbé pamọ́ tán ní mọ́mì mi pé mọ́mì mi ló mọ́mì tó mọ́ wà ipò dídí 9 days wọ́n wá ọmọ kó wọn rí wọn mọ́mì mi lọ sí ìlú bòmí mọ́mì mi ò dúró sádó ìlú náà ń lọ àwa fúnra wa àwa táyà mọ̀ pọ́mọ kékeré ni wá tẹ́pẹ́ mi mo dàgbà jù àti junior la dàgbà jù láàrin gbogbo wọn tó wà ń bẹ̀ èmi àtọmọ tó dìde tó lọ sàlẹ̀ yà wà lájọ máa rìn káàkiri mọ́mì mi á travel bọ̀dádélé á tẹ̀lé wa ẹ wá sọ pé mọ́mì mi ló gbọ́mọ pamọ́ pé mọ́mì mi ibi tó gbọ́mọ pamọ́ sí ìyá ẹ̀kọ́ ló sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ní ṣègùn gbọ́mọ gbọ́n sàlẹ̀ tẹnifíṣọ́ lè sọ lójú mọ́mì mi. mo ti sọ bẹ́ẹ̀ náà mo ṣe dá wọn dúró. mo ń gbọ́ ní láìvù wọ́n dẹ̀ béèrè lọ́jọ́ yẹn wọ́n ní mọ́mì mi kọ́ mo ní mọ́mì mi ò sí lára àdìpé mọ́mì mi lọ síbò mí mọ́mì tó yẹ pé kò sí ìlú tí mọ́mì mi ò ti dé kò sí ìlú tá a dé ibi bòmí ìgbà tún lọ ní last week èmi mo sọ fún ìgbà pé pé kọ́ máa lọ síbò mí kọ́ máa lọ sẹ́ni wí ẹ̀ mọ́ ipò ọmọ ẹ̀dẹ̀ màá kọ́kọ́ àlọ́ sí mi kọ̀ọ̀kan mọ́ ká máa gbàdúrà ọlọ́run àdí ká rí ọmọ torí gbogbo ọ̀rọ̀ tó kàn ń sọ ní ìkọ́ ráyè gbogbo ọ̀rọ̀ tó ń sọ báwo ni ìyá ṣe bí ọmọ sùsùsùn nínú ìkúnlẹ̀ márùn-ún ó kú ìkúnlẹ̀ méjì wọ́n wá lo èèyàn wá sọ pé lórí sùsùsùn ọmọ obìnrin àti ọkùnrin wọ́n wá sọ pé bóyá orí ẹ̀kan burú níbi kọ́ wọ́n wá gbàdúrà yìí pé kọ́mọ yẹn kọ́kọ́ sọ dànù nínú ọmọ méjì tó bí èmi àti mọ́mì mi gbọ́ tọ́mọ wá ṣe kinní mọ́mì á tún pè mí pé àbúrò ẹ̀ báyìí ló ṣe ṣe ìbànúkẹ́ fi sílẹ̀ ìgbé kinní ọ̀rọ̀ obìnrin ló gbé sórí ọmọ ọ̀hún kúrò lẹ́yìn ara wọn òun àtòbí ọ̀tọ̀lọ̀rọ̀ ló yẹ kó sọ ọ̀tọ̀lọ̀rọ̀ tó ń sọ ọmọ tó yẹ pé kí ló fàjà wọn àti ẹ̀ lọ́jọ́ ọ̀hún tó yẹ kí wọn kì í kúrò lẹ́yìn ara wọn kí ló fàjà ẹ̀ ṣe bọ́ọ̀ ló dúró pààyàn lọ́jọ́ ọ̀hún
Táyọ̀ dúró tó yẹ pé mo tún béèrè lọ́wọ́ pé kí ló ṣe wọ́n ní ọ̀pẹ́ṣọ̀ ni pé ọmọ yẹn pressure pé torí pé kò sí owó lọ́wọ́ ẹ̀ ipò ń pressure pé kí ló tó fi tẹ̀lé lọ́jọ́ yẹn gọ́gọ́gọ́ tó fi tẹ̀lé wá síbi eégún yẹn tó yẹ pé ó drop ẹ̀ nírọ̀nà yẹn ni èmi sọ pé àwọn ará ìrọ̀rùn ló gbé bọ̀dọ̀ tó wá pa láti pé station la wà sí new station normal number kan tó bá ti ṣẹlẹ̀ lá máa sọ ikọ̀ tó bá ṣẹlẹ̀ náà máa sọ ókè kí ló yẹ tọ́mọ yẹn fi. sẹ́yìn máa ń parọ́ station. kò yé mi ọ̀dọ́ ni mò ń sọ kò sẹ́yìn mọ̀tòrí tó lè gbéyàn kí ló tọ́mọ fi kúrò ẹ̀yọ̀dọ̀ ń jẹ ẹ̀yọ̀dọ̀ ń mu ọgbẹ́ wa síbi kíní kọ̀kìnì kan wọ́n wá sọ ọ̀kan tí ò ní ìtumọ̀. arábìnrin má ra gbàlagbà fi o ṣó ń gbọ́ mi tó bá fẹ́ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú point. mi ì sọ̀rọ̀ sí wọn sà. má ra gbàlà ó gbọ́n lè bú àgbà ṣó ń gbọ́rọ̀ mi. àwọn náà sọ̀rọ̀ sí mọ́mì mi. point ni wàá mú jáde. point náà ni mo mú jáde. máa gbọ́ mi ṣó gbọ́ ó ní jẹ́jẹ́ wa la jókòó ọmọ ni mọ́mì rẹ̀ wá débí. bẹ́ẹ̀ni sà. a dẹ̀ ń bá wọn wá pé a fi fọ́tò hàn àwọn ló wá sọ̀rọ̀ pé àwọn fura sí Bella lérí ọ̀rọ̀ tán gbọ́ a dẹ̀ ní ó dáa la fi yàbàrá láti máa bá wọn wá àwa tá a wá ń bọ̀rọ̀ ọ lọ tá à ń bá a ṣe ń tọ́ àti tá à ń rìn káàkiri ìgboro mo ti pè ọ́ lónìí o. bẹ́ẹ̀ni sà. pípè tí mo dẹ̀ pè ọ́ níbi tí mo wà tí n tó pè ọ́. bẹ́ẹ̀ni mi ò mọ bí tẹ́ wà. mi ì ní nọ́mbà rẹ o mo ṣẹ̀ṣẹ̀ wá lọ́wọ́ èèyàn ni pé kán sẹ́ni nọ́mbà rẹ sí wa ṣòye ọba rẹ̀ à ń tọ gbogbo ẹ̀ kọ́lọ́hún lè fún wa ní ayọ̀rí ní agbára Ọlọ́run tí ọ̀rọ̀ bá wá rí báyìí ohunkóhun ni wọ́n lè fura sí máa gbọ́ farabalẹ̀ wọ́n lè fura sí ọ tọ́mọ èèyàn bá sọnù tó bá dàgbà ọlọ́pàá ẹni yẹn náà kọ́kọ́ tì mọ́lé lọ béèrè lọ́dọ̀ àwọn ọlọ́pàá òun ni wọ́n á kọ́kọ́ tì mọ́lé wọ́n lè fura sí ọ ìwọ ni ó wàá sọ wípé orúkọ tẹ́ ẹ pè mí o kò rí bẹ́ẹ̀ o tí a bá rí bọ́bọ̀ táṣìírí ibi tí bọ́bọ̀ bá wà bóyá ó kú ni o bóyá ó wà láàyè ni àwọn ò gbàdúrà pé kó kú o bóyá ó wà láàyè ni o látò wá mọ̀ wípé ok báyìí lọ̀rọ̀ rí àwọn bẹ́ẹ̀ tí ń ṣe bí ìgbà tó yẹ kí ẹ̀sán fẹ́ dojú ọ̀rọ̀ yẹn rú. lóko yìí pé a fẹ́ dojú ọ̀rọ̀ rẹ̀ rú sà ọ̀rọ̀ kan tó ń sọ ni ipe wọn sọ pé mọ́mì mi ló mọ bí tọ́ mọ́ wà ipe wọn ò rí ọmọ wọn rí mọ́mì mi kí ló ń jẹ́ bẹ́ẹ̀. máa gbọ́ wọ́n náà ń pè yín nílé ọba. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ bá wálé ní ẹ̀ ní wá lọ́la. níbo ẹ̀jọ̀ ń wá ni. ẹ jẹ́ ń pe bàbá olóyè ọmọ sí ọ. bẹ́ẹ̀ ni ẹ pè wọ́n. ẹ jẹ́ ń pe olóyè ṣé ń gbọ́rọ̀ mi ẹ jẹ́ àpò olóyè ẹ jọ̀ọ́ bá ń pe nọ́mbà yẹn ẹ jọ̀ọ́ a fẹ́ gbìyànjú láti pe bàbá olóyè ọmọ sí ọ wọn ò parí bọ́bọ̀ ẹ káalẹ́ o. bàbá olóyè ọmọ sí ọ ẹ káalẹ́ sà ẹ jọ̀ọ́ bóyá rédíò ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín ó lè dìde dúró bò bóyá ẹ lè bá wa yín tí ẹ fi ń gbọ́ wa yẹn lẹ̀ díẹ̀ sà ẹ jọ̀ọ́ ó dàbí pé inú mọ́tò ń bàbá wa ṣé kìí ṣe pé ń wakọ̀ lọ́wọ́ ẹ káalẹ́ ẹ jẹ́ kí gbogbo ayé mọ orúkọ yín sà. ǹjẹ́ nípa ọ̀rọ̀ ẹ bá akọ́kọ́ kí kábíyèsí láàfin ọ̀pá ó ti rì mọ́lẹ̀ o ẹṣin ọba ó sì jẹ́ kó pẹ́ o ìlú adó ò ní dàrú o sà nípa ọ̀rọ̀ bọ́bọ̀ tí à ń wá tí o sì tí ì sẹ́ni tó fi ọ̀bẹ tó nù jẹ́ṣu kí lẹ mọ̀ ń pa ẹ̀ kí lẹ gbọ́ ń pa ẹ̀ sà. àmọ́ àwọn ìdílé Alákínyẹdé sà wọ́n wà níbí wọ́n sì ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ wọ́n sọ akitiyan yín wọ́n wá ní tí bẹ́ẹ̀ ṣe máa ní káwọn máa wá láàfin táwọn bá wá ìyá bọ́bọ̀ lè wá lẹ́nìí ọ̀la wọn lè má padà wá pé ńgbà tó wá dì kan náà lọ̀rọ̀ yẹn wá sun yín láàfin sà. sọ fún kí wọn wà lé ní kékeré dúró sílé ṣe fẹ́ pa ara rìn. ẹ ṣé bàbá.
Yes sir. Ojú wo lẹ wá fi wo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àgbà níwòye ti yín gẹ́gẹ́ bí àgbà? Àmín sà. Ẹ ṣé. Àǹtí, o fẹ́ ní ọjọ́ tí àràbúrò yín mọ́ ìjọba ń jẹ́ wọn gbọ́ wọn lọ́jọ́ tá àràbúrò yín mọ́ ta ló bá client yẹn sọ̀rọ̀? Gẹ́gẹ́ bí ọmọ pé a ti mọ̀ pé mò ń bọ̀ a ti mọ̀ pé yahoo yahoo ní bọ́bọ̀ ó sì yẹn ta ló fi fóònù rẹ̀ ta ló fi bá wọn náà ló ń bí léèrè ta ló bá sọ̀rọ̀? Èmi ò mẹ́ni tó bá sọ̀rọ̀ ó ní mò ń sọ ọmọ ní pé mi ì mọ pin ni ẹ̀ síìmù tó wà nù fóònù Ayọ̀. Àwọn mélòó ló mọ pin? Ayọ̀ ó ní girlfriend rẹ̀ nìkan ló mọ̀. Ayọ̀ bá mi kò ní síìmù ẹ ti sọ dànù. Síìmù tó wà nù fóònù Ayọ̀ mú kọ jẹ̀bi kó tí mi mú fóònù dání gan. Síìmù tó wà nù fóònù Ayọ̀ Ṣèkẹ́mi ló ń fi sínú fóònù Ayọ̀ o. Ìgbà tí mo tá lọ sí palace last mo sọ pé síìmù tó wà nù fóònù Ayọ̀ ipe ẹnìkan ń pè sí orí ẹ̀ ó sọ pé òun ló fún Ṣèkẹ́mi ní síìmù yẹn. Mo wá sọ pé báwo ló ṣe jẹ́ ó ní ó ti pẹ́ ládùúgbò kan lọ́jọ́ ń gbé tó fún ní síìmù Ayọ̀ lọ́gọ́ tí mo gba fóònù ọmọ yẹn gọ́gọ́ tí mo gba fóònù ẹ̀. Mo ní báwo ló ṣe jẹ́ tó fi gba síìmù ọkùnrin tó tún fún ọkùnrin ní síìmù ẹ̀. Síìmù Ayọ̀ ti sọ dànù. Ókè kò sí wàhálà. So tí wá ti tẹ ìgbà tó dé òkè ta ló mọ píìnì ọmọ yẹn. Ó ní bóyá Táyọ̀ ló fi fóònù yẹn sílẹ̀. Ọmọ fún ara ẹ̀ ló dẹ̀ wá sí fóònù Ayọ̀ fún ara ẹ̀. Kò sẹ́nibọ̀dì tó mọ píìnì ẹ̀. Kò sẹ́nibọ̀dì tó ṣe òun nìkan ló mọ píìnì fóònù ẹ̀. Okay, ìgbà tá à ń wáyọ̀ tá à ń ṣe tá lọ sí station tá a ṣe kò pẹ́ kò jìnnà ni mo wá rí pé okay lóòótọ́ ni pé yahoo ló ń ṣe. Mo wá fúnyàn ní fóònù pé kó jọ kó bá mi wo àwọn mẹ́sẹ̀jì pé mi ìmọ̀kan tó ń tẹ́nì yín sọ. So ó dẹ̀ bá sọ̀rọ̀ ó dẹ̀ sẹ́ndì nọ́mbà ipe ẹni míì ti ń bá òun sọ̀rọ̀ ipe òun ló jẹ́ kó òun mẹ́sẹ̀jì Ayọ̀ padà. Ẹni yẹn wá sẹ́ndì client yẹn wá sẹ́ndì nọ́mbà yẹn sórí fóònù Ayọ̀. Nọ́mbà yẹn wà ń bẹ̀ so ojú ẹsẹ̀ mo dẹ̀ mú nọ́mbà yẹn ó wà lórí fóònù mi. Mo mú nọ́mbà yẹn bí mo ṣe mú mo sọ pé ta ló lè máa ṣe irú nǹkan bí ilé pé kò sẹ́ni bọ̀ tó lè mọ píìnì ẹ̀. Èmi gan mi nìkan lọ bá mọ̀ mi ìbèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ mi ìbèrè pé ṣebí ìwọ nìkan ló mọ píìnì Ayọ̀ torí mo mọ̀ pé ibi tó wà Ọlọ́run nìkan ló mọ bẹ̀. Mo dẹ̀ sọ báyẹ̀ ṣe dé pálásì wọ́n dẹ̀ sọ̀rọ̀ mi bẹ̀ pé báyìí ni wọ́n sọ pé dádì ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi gan mo kọ́ lọ bá pé ṣé ó nílè kí n sọ àbí kí n má sọ ó ní kí n sọ mo dẹ̀ lọ bá dádì pé báyìí dádì tó pè tán yẹn mo dẹ̀ lọ bá wọn pé báyìí lọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ pé ẹnìkan kó sẹ́ndì pé ẹnìkan ti ń bá client àròsọ pé àdẹ̀mẹ́ nìyẹn pé client yẹn dẹ̀ sẹ́ndì nọ́mbà sí wa ojú ẹsẹ̀ mo wá mú nọ́mbà yẹn mo tẹ̀ sórí fóònù Táyọ̀ kò sẹ́ni tó ń jọ bẹ́ẹ̀ lórí ẹ̀ mo tẹ̀ sórí fóònù gbogbo àtàjọ wà níbẹ̀ kò sẹ́ni bọ̀dì tó jọ mọ́ nọ́mbà yẹn bíbẹ̀ ojú ẹsẹ̀ ní Junior ó wá mẹ́sẹ̀jì ẹ nìyẹn bẹ́ẹ̀ ni pé client náà méjèèjì ó wá mẹ́sẹ̀jì ẹ̀ ọ̀rọ̀ tó wá fi ń bá ẹni sọ̀rọ̀ ipe bóyá kó sẹ́ẹ̀dì káàdì sóhun pé kó ṣe mo máa sọ fún Junior ipe kó má mẹ́sẹ̀jì ẹ̀ pé kó fi sílẹ̀ pé gbogbo àwọn mẹ́sẹ̀jì tó ṣàbàṣọ kó wà níbi bẹ̀ nǹkan tí mo mọ̀ nìyẹn. Nọ́mbà ń bọ̀ wà lórí fóònù ọ̀nà nọ́mbà ní sèbè. Kò sí wàhálà ẹjọ́ orí yín àti Ṣìkẹ́mi yẹn gángọ́. Ó wá ń sàlẹ̀ sá. Ẹ bá dìde. Ẹ̀yin bàbá àti ìyá ló fẹ́ làkàlẹ̀ lẹ́ o ṣé o ti gbúrò ọkọ rẹ? O ti gbúrò ẹ̀ bolo wa mọ̀ tó lè wà báyìí. Àmì mọ́ kọ̀ọ̀kan sà. Ta ló bá client ẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀? Mi ò mọ̀ sáà mo gẹ́gẹ́ bí mo yẹ sọ ọlọ́pàá lásìkò orí fún mo ti send password fún wọn evidence tí mo lè send lórí fún wà lórí fún mi bíbá. Ta ló wá lè bá client ẹ̀ sọ̀rọ̀? Mo mọ̀ sáà mo rẹ̀ mọ́. Ó dà pé fún ìpéjú tó fix sójú ìkan òjò oríran dáadáa báyìí. Mo ríran sà. Mo ríran sà. Ṣé o ti ní boyfriend mi ni? Rárá o boyfriend kẹ̀ ṣọ́ọ̀ boyfriend ló wà lẹ̀ ìṣọ́ọ̀ boyfriend lọ̀rọ̀ mi kàn. Ẹ ò ṣe bí ẹni tí èèyàn rẹ sọnù gan báyìí. Àwọn gan wọn ṣe bá ṣáwọn gan ṣe pípa àbúrò wọn sọnù wọn lọ ya píìsì bẹ́ẹ̀dẹ̀ wọn lọ já wíìgì evidence wọn àbí báyìí. Kí ló sọ yìí? Evidence wọn àbí báyìí sẹ́ àwọn gan òṣèré pa àbúrò wọn bí pé wọ́n ti rá àbúrò wọn kò ṣe wọn mọ bí tá àbúrò wọn wà. Lọ́jọ́ wọn ṣe bẹ́ẹ̀dẹ̀ yẹn. Kò tí pẹ́ wíìgì ta ẹ̀ṣẹ̀ ló tọ́ ẹni. Wọ́n já wíìgì.
Ghana. bí wọ́n ti láàbúrò wọn bó ṣe àìpé tó ọba láàbúrò wọn lè má ṣe bóyá ń ṣe yẹn dáàdi ẹ̀ wò àìmọye. Ṣó lẹ́rìí àwọn tó ń sọ yìí? Ẹ wá wò ó ẹ wá wò ó. Wọ́n já wíìgì. Àwọn já wíìgì wọn lọ ya bíìsì bẹ́ẹ̀. Ó máa yẹ àbẹ̀wò wọn já. Kò fẹ́ mọ̀ torí wọ́n wá sọ̀rọ̀. Dára mi ò ní kò fi yẹn hàn wá. Ẹ̀yin ló lè fún mi sáà. Dára ìyẹn kọ́ mò ń sọ. Ẹ̀yin lè lọ pé kì í fi wọn torí wọ́n wá sọ̀rọ̀. Kí ló wá fún ẹ àǹtí ẹ ní sùúrù? Kí ló fún ẹ ní impression pé wọ́n ti rábúrò wọn? Bọ́yẹ̀ ń ṣe ní sà bọ́ ṣe ń ṣe bó ṣe wípé ẹ mọ̀ pé kí èèyàn máa lè wípé wọ́n ti ráàbù wọn fẹ́ ká mọ̀. Ojú tiẹ̀ náà jojú ẹni tó ti rọ́pò rẹ báyìí náà. Bọ́yẹ̀ ṣe mí náà ní sà torí mo àmì èpè tó ti ṣẹ́lé mi gan sàlẹ̀ bí báyìí fún mi dá wọn lò àtọ̀rọ̀ tó ń sọ sí mi mi ìsọ ẹni sí torí kò wọ́n mi kò fẹ́ sọ ẹni sí rárá mi mọ ibi táàbúrò wọn wà. Ta ló bá client ẹ sọ̀rọ̀? Mi mọ̀ sà. O mọ̀ mo fẹ́ ṣiṣẹ́ a fẹ́ ṣiṣẹ́ lórí ìyẹn tó bá di lágbára Ọlọ́run ìwọ lákọ̀ọ́kọ́ bá sọ̀rọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run ṣùgbọ́n lágbára Ọlọ́run ó ṣọwọ́ àjọṣe tí ń bọ̀ lọ. Alàgbà ẹ̀ka lẹ́sà ẹ bá wa mú wá lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin náà sì lọ́rọ̀ ta fẹ́ bí yín ṣe gbọ́ sà kó dáa má lọ. Màmá ó láwọn nǹkan tí a fẹ́ bí yín ṣùgbọ́n máa jẹ́ kó dọ̀sẹ̀ tó ń bọ̀ tí máa fi bí yín a máa rọ́ ọmọ yín lágbára Ọlọ́run ṣẹ́gun ẹ ṣàmì. àmọ́ ṣàmì. àbọ̀rọ̀ yẹn ti sun yín ṣé ká pàtì. mo láàmì. ṣé ká pàtì ká pọ̀rọ̀ yẹn ti ní. mo láàmì. ẹ jókòó. ara mi ò yá ni. Ọlọ́run fún yín lálàáfíà a máa rọ́ ọmọ yín lágbára Ọlọ́run àbí ká kúrò lórí ọ̀rọ̀. màá mú wá síbí. ẹ lọ́ bá ń dá sọ̀rọ̀ wọn. Màmá ẹ máa lọ mi ìfẹ́ kọjá ẹ bá ń. ẹjọ́ mo fẹ́ béèrè mo fẹ́. ẹ bá wọrí máa fún yín láì ẹ wá. Ẹ sà èwo tí kọ̀kọ́ bá ti ṣe mí. Máa bọ̀ wá dúró báyìí ná. Tí kọ̀kọ́ bá ti ṣe mí ẹ̀ wá ọmọ wọn fẹ́ máa lọ mí sàlẹ̀. Wá dúró jókòó bẹ́ẹ̀ má pariwo nípa ibi òun ṣe ti lọ́jọ́ pariwo. Máa bọ̀ ẹ wá. Ẹni sùúrù. Ẹni sùúrù. Ee bàdá. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀dọ́ báyìí. Màmá ẹ wò ó wọ́n ní bàjẹ́ ẹ bá mú bàbá. Àwọn ló wá pa wọ́n lọ mí náà láì jẹ́ ní tuntun àdáná.